a fẹ́ mẹ́nubà ó ní write-up kan tí mo rí lórí ẹ̀rọ ayélujára nípa orin tí King Dr. Saheed Òṣùpá tí wọ́n kọ tí wọ́n fi sọ wípé ànábì mẹ́rin ló wà ní agboolé fújì, wípé àwọn yòókù tí wọ́n jẹ́ olórin fújì pé sàábé ni wọ́n jẹ́ tí wọ́n sì ń tẹ̀lé àwọn ànábì mẹ́rin yẹn. King Dr. Saheed Òṣùpá wọ́n ní ànábì mẹ́rin táwọn mọ̀ lágboolé fújì ní Barrister tó ti dolóògbé, Òbésèré, Pasuma àti King Dr. Saheed Òṣùpá fúnra rẹ̀, wípé àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn lànábì fújì lágboolé fújì táwọn mọ̀, wípé gbogbo àwọn yòókù sàábé ni wọ́n jẹ́ lẹ́yìn àwọn ànábì yẹn. Ọ̀rọ̀ yẹn fa awuyewuye tí oníkálukú sì ń sọ èrò àti ìwòye lórí orin yẹn. Ṣùgbọ́n mo wá alábàápàdé write-up kan tí mo sì wò pé ó yẹ kí n mú wá fún yín gẹ́gẹ́ bí èrò àti ìwòye ẹni tó kọ write-up yẹn lórí orin tí Dr. Saheed Òṣùpá tí wọ́n kọ yẹn. Àkọ́kọ́, ohun tí ẹni yẹn kọ, ohun tí ẹni yẹn gbìyànjú láti ṣàlàyé, òun náà ni wípé ìdí tí King Dr. Saheed Òṣùpá, torí pé ṣáájú kí n tó ṣalábàápàdé write-up ẹni tí mo fẹ́ mú wá yìí, ó ní àwọn èèyàn tí ń sọ wípé orin àrífín ó ní King Dr. Saheed Òṣùpá ó ní wọ́n kọ yẹn, tí wọ́n fi sọ wípé ànábì mẹ́rin ló wà lágboolé fújì táwọn olórin fújì yòókù tí wọ́n sì ń tẹ̀lé, tí wọ́n jẹ́ bí sàábé lẹ́yìn àwọn ànábì mẹ́rin yẹn. Wọ́n ní King Dr. Saheed Òṣùpá ó fi orin yẹn ṣe àrífín sí General Kollington Àyìnlá ni Bàbá Kébé Kwara, ó fi ṣe àrífín sí K1 The Ultimate, àti pé tí King Dr. Saheed Òṣùpá tó bá ń rìfà Òbésèré, Pasuma, ìyẹn Wasiu Alabi Pasuma, Abbas Akande Òbésèré gẹ́gẹ́ bí ànábì fújì, níbo wá ní ká ti pé ti K1, Ayuba, Adéwálé Ayuba, Sefi Alao, Táyé Currency. Ìgbà tí mo wá ka write-up ẹni yẹn, mo wá wò wípé ó mọ̀ yẹ kí n mú wá, kí n wá mọ̀ pọ̀ lọ́rọ̀, ẹ jẹ́ kí n mú write-up ẹni yẹn, jẹ́ kí n mú wá fún yín. Tẹ́ ẹ bá gbọ́ tán, kẹ́ ẹ wá jẹ́ kí n mọ èrò àti ìwòye tiyín lórí rẹ̀. Gẹ́gẹ́ bí ẹni yẹn ṣe kọ, wọ́n ní it is a ripening fruit of my observation for many years past that every manly man is born to be a reformer, a renouncer of lies, and a restorer of truth. Such manly men appeared on the horizon of Fuji music during the titanic struggle to restore the status of Sikiru Ayinde Barrister as the creator and the pioneering Ànábì. These men, who had manliness enough to further the influence of the music, fear their originalities, and the courage to defend the truth pertaining to it, are now the second generation of Ànábìs. Those produced by them are Sabes, those in whom the man died on account of their fearful silence, misguided neutrality or hypocritical positions, are mere members of the Fuji family. Baba Kebe is a worthy companion and the first Sabe of Barrister, because it is on record that the latter inspired him onto transiting to Fuji from Were. Wasiu Ayinde would have been among the number of Ànábìs, just as Solomon joined his father David in the ranks of prophethood.
but his intrigues and relegation of his musical father as contained in the album Flavor foreclosed that possibility. He even became more egotistical on account of his contributions to the westernization of Fuji music that the Fuji creator pioneered in his Fuji Reggae, Fuji Funky, America Special, etc. But nobody should deny him the title of the second Sabe of Anabi Barrister. Adewale Ayuba did not show sufficient manliness and candor to define the truth via a musical album that would define the status of Barrister. His silence could not leave him in the scale of Fuji scene. It is only his past declaration that he is a son of Barrister that has fortified his title as a Sabe of the latter. Sefi Alao, Sule Malaika, and Taye Currency were in the compass of the Anabi conspiracy. Therefore, they are followers of Sabe K1. The law of consequence rewards them appropriately. Saheed Osupa, Pasuma, and Obesere are the issue in the Fuji industry. The first is a devoted defender of truth, status of Barrister, and an original thinker of Fuji style. The second is a superstar who mistakenly wore the rag of Arabambi bandage in the past. The third is the heroic soul in the Fuji family. Indeed, the life of a lion is simply a question of time. Written by Yinka Adegoke Adelabu. Tó, mo lérò pé ẹ̀yin náà ti gbọ́ right up. Ẹ̀yin náà, mo lérò wípé gẹ́gẹ́ bí ohun tí ẹni yẹn kọ, òun náà ni àti mú wá tí a ti kà fún yín yẹn. Mo rò pé ẹ̀yin náà ti gbọ́, ó tẹ̀ ti yé yín. Mo máa ń sọ wípé oníkálukú ló lẹ́tọ̀ọ́ láti wo òye sí ọ̀rọ̀ tó bá ń ṣẹlẹ̀ láwùjọ. Èrò tí wọ́n ni wọ́n fi síta yẹn. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan, ẹ jẹ́ ká mọ èrò tiyín àti ìwòye tiyín lórí orin tí Dr. Saheed Osupa tí wọ́n kọ yẹn, tí wọ́n fi sọ wípé Ànábì mẹ́rin ló wà lágboolé Fuji: Barrister, Saheed Osupa, Abbas Akande Obesere, Wasiu Alabi Pasuma, wípé àwọn yòókù Sabe ni wọ́n jẹ́ lábẹ́ àwọn ànábì mẹ́rẹ̀ẹ̀rin yẹn. Tá bá sì sọ nípa àwọn yòókù lágboolé Fuji tí Saheed Osupa tó ń ṣàlàyé òní bàbá General Kollington Ayinla Keben Kwara, K1 Wasiu Ayinde Marshal, K1 the Ultimate, Sefiu Alao Ọmọoko, Adewale Ayuba, Taye Currency, Atawẹ́wẹ́, Sina Akànnẹ́, Bàbá Mèrèǹgè, Rasidi Ayinde, àtàwọn míì lágboolé Fuji pé Sabe ni wọ́n. Ẹ jẹ́ ká mọ èrò tiyín, ẹ jẹ́ ká mọ ìwòye tiyín lórí rẹ̀. Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ìyẹn báyẹn. Báyìí tó sì jẹ́ pé ẹ fẹ́ pè wá bá wa sọ̀rọ̀ láti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún wa náà ni ohun tẹ́ ẹ mọ̀ lágboolé Fuji lórí orin yẹn. Ẹ pè wá, ẹ bá wa sọ̀rọ̀ pẹ̀lú nọ́mbà tí ẹ ń wò lójú móhùnmáwòrán yín yẹn. A gbé, a sì jọ sọ̀rọ̀ papọ̀. Bó ṣe WhatsApp call náà ni a gbé, bó sì ṣe message tàbí voice note náà ni ẹ fẹ́ fi ránṣẹ́ sí wa. Ojú òpó tí ẹ ń lò nìyẹn. A kà á, a sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ìyẹn báyẹn. Bákan náà, mò ń gba message bẹ́ẹ̀ làwọn kan pè mí wípé ṣé lóòótọ́ ni pé ilé ẹjọ́ ti ní kí MC Olúọmọ Alhaji Musiliu
Akínsànyà MC Olúọmọ kó kúrò lórí àga gẹ́gẹ́ bí ààrẹ fún ẹgbẹ́ ọlọ́kọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà NURTW. Mẹ́sẹ̀jì pọ̀ tí àwọn èèyàn fi ránṣẹ́, bẹ́ẹ̀ làwọn kan ń pè, ṣùgbọ́n máa fẹ́ kí ẹ gbọ́ voice tí mo fẹ́ mú wá fún yín yìí, tí mo sì fẹ́ kẹ́ ẹ gbọ́ láti bẹ̀rẹ̀ dópin. Ó ní ó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ohun tó ní í ṣe pẹ̀lú MC Olúọmọ bó ṣe di ààrẹ ẹgbẹ́ ọlọ́kọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àti ìròyìn tó jáde wípé ilé ẹjọ́ ti lé e kúrò lórí àga gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ ọlọ́kọ̀ National President NURTW. Ẹ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé ìparí kọ́rọ̀ yẹn kó lè bá yé yín dáadáa. Tẹ́ bá wá gbọ́ tán, ẹ jẹ́ ká mọ èrò àti òye tiyín láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Ọ̀rọ̀ Yorùbá kan tí wọ́n máa ń sọ pé ọba kì í pé méjì láàfin kò fẹ́ fìdí múlẹ̀ pẹ̀lú bí nǹkan ṣe ń lọ báyìí nínú ẹgbẹ́ àwọn onímọ́tò nílẹ̀ wa. Bí wọn kò bá sì tètè fẹ́gun òtòlótó ọ̀rọ̀ ọ̀hún, àfàìmọ̀ kí wàhálà ńlá má bẹ́ sílẹ̀ nínú ẹgbẹ́ náà. Èyí kò ṣẹ̀yìn bí Alhaji Tajudeen Ìbíkúnlé Bàrúwá tó wà nípò olórí ẹgbẹ́ náà tẹ́lẹ̀ ṣe sọ pé òun lòun ṣì wà lórí àga gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ onímọ́tò káàkiri Nàìjíríà. Bákan náà sì ni alága ẹgbẹ́ àwọn onímọ́tò tẹ́lẹ̀ nípínlẹ̀ Èkó Musiliu Akínsànyà tí gbogbo èèyàn mọ̀ sí MC Olúọmọ náà ti ń sọ pé òun ni ààrẹ ẹgbẹ́ ọ̀hún tó sì jókòó tepọ́n sórí àga ìjọba ní olú iléeṣẹ́ ẹgbẹ́ ọ̀hún tó wà nílùú Àbújá. Tẹ́ ò bá gbàgbé, àìpẹ́ yìí làwọn olóyè ẹgbẹ́ náà nílẹ̀ Yorùbá yan MC Olúọmọ gẹ́gẹ́ bí ààrẹ gbogbogbò fún ẹgbẹ́ onímọ́tò níwọ̀n ìgbà tó jẹ́ pé apá ilẹ̀ Yorùbá ló kàn gẹ́gẹ́ bí ètò tí wọ́n là kalẹ̀. Àwọn olóyè ẹgbẹ́ tó dìbò yan MC Olúọmọ nílùú Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun ní kò sẹ́ni tó tún jáde láti bá ọ̀gá àwọn onímọ́tò Èkó tẹ́lẹ̀ yìí dupò náà. Nídìí èyí, ọ̀nà póòsì ló wọlé. Wọn kò sì fi àkókò ṣòfò rárá tí wọ́n fi búra fún un gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ onímọ́tò lápapọ̀ lọ́jọ́ náà gan-an. Ilẹ̀ ọjọ́ kejì mọ́ta ẹ̀mọ́ ni Akínsànyà ti balẹ̀ sílùú Àbújá pẹ̀lú àwọn alátìlẹ́yìn rẹ̀. Ilé ẹgbẹ́ náà ni wọ́n lọ tààrà tí ọkùnrin yìí sì gbàkóso ibẹ̀. Bẹ́ẹ̀ làwọn olóyè ẹgbẹ́ gbogbo wà níkàlẹ̀ láti kí i káàbọ̀. Ṣùgbọ́n ayọ̀ pé MC di ààrẹ àwọn onímọ́tò ni wọ́n ń yọ̀ lọ́wọ́ tí ìkéde míì fi tún jáde pé ọkùnrin náà kò lẹ́tọ̀ọ́ sí ipò yìí. Wọ́n ní bí ọba kan kò bá kú, omi kò lè jẹ. Àwọn tó ń sọ̀rọ̀ yìí kò sọ lásán. Ìwé kan tí wọ́n gbà láti ilé ẹjọ́ Kòtẹ́milọ́rùn nílùú Àbújá tó fọwọ́ sí pé wọn kò lẹ́tọ̀ọ́ láti yọ Alhaji Ìbíkúnlé Bàrúwá nípò ààrẹ ni wọ́n mú jáde. Wọ́n ní ilé ẹjọ́ ti fagilé ẹjọ́ tí wọ́n pe ọkùnrin yìí pé kò lẹ́sẹ̀ nílẹ̀, ó sì ti ní kó máa bá iṣẹ́ lọ bí ààrẹ ẹgbẹ́. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 15 oṣù yìí, Bàrúwá sọ pé yíyàn tí wọ́n yan MC Olúọmọ gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ onímọ́tò dàbí ìgbà téèyàn ń rí ètò ìdájọ́ orílẹ̀-èdè yìí fín ni. Ó ní ilé ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ National Industrial Court ti dá òun láre lọ́jọ́ 11 oṣù kẹta ọdún yìí nínú ẹjọ́ tí òun pè tako àwọn ọmọ ẹgbẹ́ kan tí wọ́n fẹ́ yọ òun nípò, tí kóòtù sì ní kí òun máa bá iṣẹ́ òun lọ gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ onímọ́tò kárí Nàìjíríà. Bákan náà ló ní òun tún jàre bọ̀ nílé ẹjọ́ Kòtẹ́milọ́rùn nítorí kóòtù ọ̀hún dá ẹjọ́ náà lọ́jọ́ 9 oṣù yìí pé kí ẹnikẹ́ni má tú ìgbìmọ̀ tí Bàrúwá gbé kalẹ̀ tó ń ṣàkóso ẹgbẹ́ onímọ́tò àpapọ̀ ká kí wọ́n má sì dí i lọ́wọ́. Ìgbìmọ̀ àwọn onídàájọ́ ẹlẹ́ni 3 tí wọ́n gbọ́ ẹjọ́ náà ni adájọ́ Hama Akawu Barka, adájọ́ Nnamdi Okedimgba àti adájọ́ Asmau Ojúọlápé Àkànbí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n fẹnu kò pé ẹjọ́ tí MC Olúọmọ, Alhaji Tajudeen Àgbẹ̀dẹ àti ààrẹ ẹgbẹ́ onímọ́tò lápapọ̀ tẹ́lẹ̀ Alhaji Najim Yasipi kò lẹ́sẹ̀ nílẹ̀. Wọ́n ní àwọn ti fọwọ́ òsì dànù, bẹ́ẹ̀ làwọn tẹ̀lé ìdájọ́ tí ilé ẹjọ́ tó ń gbọ́ ẹjọ́ àwọn òṣìṣẹ́ Nigerian Industrial Court dá lórí ẹjọ́ yìí. Ó wá rọ ọ̀gá ọlọ́pàá pátápátá nílẹ̀ wa Káyọ̀dé Ẹgbẹ́tókun àti alákòóso ètò ìdájọ́ nílẹ̀ yìí Lateef Fagbemi láti rí i pé àwọn fìdí ìdájọ́ tó wáyé yìí múlẹ̀ dọ̀yìndọ̀yìn. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, ọjọ́ 24 oṣù karùn-ún ọdún 2023 ni wọ́n yan Bàrúwá fún sáà kejì lẹ́yìn táwọn aṣojú tó yẹ láti dìbò náà ṣètò ìdìbò ọ̀hún tí wọ́n sì fọwọ́ sí i gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ náà fún sáà kejì.
èyí ni kò dùn mọ́ àwọn ọmọ ìgbìmọ̀ ẹgbẹ́ náà kan nínú èyí tí Tajudeen Àgbẹ̀dẹ àti ààrẹ ẹgbẹ́ onímọ́tò tẹ́lẹ̀ Alhaji Nájímù Yàsín wà. wọ́n ní àwọn aṣojú tó yan Bárúwá kò tẹ̀lé ìlànà àti òfin ẹgbẹ́ àwọn. èyí ló mú kí àwọn ìgbìmọ̀ tó gbé Bárúwá lọ sí kóòtù náà kó àwọn míì jọ tí wọ́n sì ṣètò ìdìbò míì lọ́jọ́ 25 oṣù kẹwàá ọdún tó kọjá níbi tí wọ́n ti sọ pé Alhaji Isa Ọrẹ ni ààrẹ ẹgbẹ́ tuntun. ṣùgbọ́n onídàájọ́ Oyèwùnmí dájọ́ lọ́jọ́ 24 oṣù kẹjọ ọdún 2023 pé àwọn aṣojú tó dìbò yan Bárúwá lẹ́sẹ̀ nílẹ̀ wọ́n sì tẹ̀lé gbogbo òfin àti ìlànà tó yẹ kí wọ́n tọ̀ gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tó yẹ nínú ẹgbẹ́ wọn. ìdájọ́ yìí ni kò tẹ́ àwọn igun Yàsín lọ́rùn tí wọ́n fi gba ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ tí ìdájọ́ sì wáyé lẹ́yìn tí ìgbìmọ̀ onídàájọ́ 3 gbé e yẹ̀wò lọ́jọ́ 9 oṣù yìí pé ìdájọ́ tí ilé ẹjọ́ tó ń rí sọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ gbé kalẹ̀ làwọn tẹ̀lé o, tí wọ́n ní kí Bárúwá máa lọ bá iṣẹ́ ẹ̀ lọ, kò sí kinní kan tó gbọ́dọ̀ dé lọ́wọ́. ọ̀sán kan òru kan ìyẹn lọ́jọ́ 28 oṣù kẹjọ ọdún tó kọjá yìí làwọn èèyàn MC Olúọmọ lé ọkùnrin náà kúrò nílé ẹgbẹ́ wọn tó wà nílùú Àbújá tí Àgbẹ̀dẹ àtàwọn ìgbìmọ̀ rẹ̀ sì ń darí ilé ẹgbẹ́ ọ̀hún. ṣùgbọ́n ọ̀rọ̀ ti bẹ́yìn yọ báyìí, ó sì ti di pé ọba méjì ló ń jà sí adé kan ṣoṣo. kò sẹ́ni tó tí ì lè sọ bóyá àwọn igun tí àwọn èèyàn gbàgbọ́ pé wọ́n ń ṣe àtìlẹ́yìn fún MC Olúọmọ yóò tún gba ilé ẹjọ́ gíga àpapọ̀ lọ lórí ọ̀rọ̀ yìí. ṣùgbọ́n ní báyìí o, ìdájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ti yẹ àga nídìí MC Olúọmọ gẹ́gẹ́ bí ààrẹ àpapọ̀ ẹgbẹ́ àwọn onímọ́tò lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ jẹ́ ká mọ èrò àti òye tiyín láàyè comment nísàlẹ̀ fídíò yìí. ẹ ṣé o, àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò wá, àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè.